ọlọ́jọ́ òní mo júbà o àtóbi tán o àtọ́ba tán o Elédùmarè oníwọ̀ rẹ̀ kábíyèsí Elédùmarè ọba ńlá tí ń pẹ́ yá kábíyèsí Elédùmarè ọba ìbà rẹ̀ ni mo ṣe olórí ayé adẹ́dá àmẹ́dá ọba ńlá tí ń wẹ̀rí ọmọ dákédáké ìbà rẹ̀ ni mo ṣe ìbà pẹ̀tẹ́ ọwọ́ o ìbà pẹ̀tẹ́ ẹsẹ̀ ìbà tẹ́lẹ̀ lóòrùn tẹ́lẹ̀ pọ̀pọ̀lọ̀tọ̀ balọ̀kùnrin ìbà lóbìnrin ìbà gbogbo yín pátápátá ni mo kí ojú tó ń wò mí nílé etí tó ń gbọ́ mi láfíànù yóò nídìí ojú yóò ní fọ́ bẹ́ẹ̀ tí ń wò wá tẹ́ ń pè wá o jákèjádò àgbáláyé adùn Elédùmarè tẹ̀rí inú wa kò ní dóbu láéláé láṣẹ Elédùmarè wo ibi ẹ ti ní ìláyé o Elédùmarè o ní jẹ́ẹ́jẹ́ láṣẹ Elédùmarè ọba ìbà o ìbà o ọlọ́jọ́ òní mo júbà o wo ṣé èèyàn ni wo ta ló lè jayé èèyàn ní mọ̀ ń jayé ní àbáyé ní mọ̀ ń jẹyàn ó jayé tó bá bi tìbí léèrè á lóun fẹ́ lọ ṣayé tó bá bi tàmẹ̀dù léèrè á lóun fẹ́ lọ jayé ṣayé ní jayé ní àbẹ̀yàn ní jayé o wo àfi kọ́ńkálukú sí mẹ́dọ̀ àfi kọ́ńkálukú ṣe sùúrù wo ìbà ayé tó tó ayé àkámọ́ra ìbà Elédùmarè ọba ṣẹ̀dá kó wá kò sẹ́ni lè jayé o wo bẹ́ẹ̀ ni kò sẹ́ni kan tó nílé ayé Elédùmarè ọba tó ṣẹ̀dá gbogbo wa òun ló lóhun gbogbo nínú ohun gbogbo òun lọ́ba tó dó òun lọ́ba tó tọ́ òun lọ́ba tí ń kọ́ ni òun lọ́ba tí ń tọ́ ni wò béèyàn bá lówó lọ́wọ́ láyé o béèyàn ń bá lọ́lá rẹpẹtẹ kó wá lòun fẹ́ lọ ṣayé báyé bá gbárù olúwa rẹ̀ mú o wò àwọn ọmọ báyé nígbà wọn bá ka mọ́kànnà gan àwọn ọmọ báyé ìpè ayé tó tó fún ayé àìkámọ́ra wò èmi báyé ń tèmi káyé má rí gbèsè wò ọ̀rọ̀ kan ló ṣe bí ọ̀rọ̀ láàrin àwọn ọmọ ìyá méjì ìkan lówó lọ́wọ́ gidi gan ìkan ṣaláì lọ́lá ètò lówó lọ́wọ́ gidi gan bó bá ti fẹ́ jáde á lóun ń ṣayé lọ ẹ̀gbọ́n rẹ̀ á wá sọ fún wípé kò sẹ́ni tó lè ṣayé á lóun ń ṣayé lọ wo ó bá dọjọ́ ọjọ́ kan ó jáde ńlẹ́ bí tí mo ń jáde ó lóun fẹ́ lọ ṣayé ẹ̀gbọ́n sọ fún pé kò sẹ́ni tó lè ṣayé o Elédùmarè nìkan bá tó láyé nìkan lọ́ba tó láyé ó nìkan lọ́ba tó lọ́run wo àbúrò yìí ó gbọ́ ó jáde ibi tí ń jáde láìpẹ́ láì jìnnà wo láìpẹ́ láì jìnnà tí ó lérò ló bá ṣẹlẹ̀ sí níbi tó ti lọ gbafẹ́ wo ìgbà yẹn gangan ló tó wá mọ̀ pé kò sẹ́ni tó lè ṣayé o ìpayé gangan ni mo ń ṣe ni ojú tó ń wò mí nílé etí tó ń gbọ́ mi kò ní bàjẹ́ fún kó wá wà láìláì ipá ẹ̀ ò ní ká wà wo owó ń lò ní ọlá ń lò ní ọ̀rọ̀ lò ní ṣáàsì mẹ́dọ̀ torí kò sẹ́ni tó lè ṣayé kò sẹ́ni tó lè jayé ayé ni mo ń jẹ ni tòótá ó ní iṣẹ́ lórí kó wá wà ibi ò ní ṣẹlẹ̀ sí wa Bàtúndé mo sọ yìí mo dúró àyànfẹ́ Elédùmarè ọba mo sọ yìí mo dúró náà ló jẹ́ kí n sọ wípé bá a bá ń jayé o bá a bá ń ṣayé o ká máa rántí pé Elédùmarè ńlọba tó láyé Elédùmarè ńlọba tí ń dúró tì ní Elédùmarè ńlọba tó dáyé Elédùmarè ńlọba tó dá kó wá wà tọ̀tá ó ní iṣẹ́ lórí wa kò sẹ́ni tó lè jayé àfitáyé ó bá jẹ ní bẹ́ẹ̀ bá wọ́n fẹ́ pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 080 38 60 10 28 ìyún fún gbogbo ayẹyẹ tẹ́ ẹ bá fẹ́ ṣe
ẹ fẹ́ ká bá yín darí ètò 080 38 60 10 èmi náà ni ń gbé kò ní bàjẹ́ fún wọn aláṣẹ lẹ́dùnmáre. Yorùbá ní létí ìjìnlẹ̀ ọ̀rọ̀ Yorùbá tí ó ládàlú wọ́n ti rí gan-an àtúnṣe àṣìlò àṣìlò.